Adarí tí ó dúró jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè àti ìkojú òṣùwọ̀n láti ta kàngbọ̀n lágbàáyé fún gbogbo ilé-iṣẹ́, láti fi ipò rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ilé ìwé ẹ̀kọ́ fásitì ti ètò ẹ̀kọ́ àkọ́kọ́. Fásitì Taiwo Láàrin ti ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ tí ó wà ní Ìjagun ní ìpínlẹ̀ Ògùn ti fi ọ̀jọ̀gbọ́n Samuel Ọládípọ̀ jẹ́ Vice Chancellor ẹ̀kẹfà irúfẹ́ rẹ̀. Fatima Hassan tí ó wà níbi ayẹyẹ náà ní gbọ̀ngàn TETFund ti fásitì náà ń jábọ̀ wípé Vice Chancellor titun náà ṣe ìlérí iṣẹ́ adarí tí ó láfojúsùn àti ìmúsọdọ̀tun láti fi fásitì náà sí ipò tí ó ga fún ètò ẹ̀kọ́ tí ó yanrantí. Ẹ gbọ́ látẹnu rẹ̀ sí. Ilé ẹ̀kọ́ gíga yunifásitì ìjọba àpapọ̀ ti Taiwo Láàrin tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ iṣẹ́ olùkọ́ni tó wà ní Ìjagun ìpínlẹ̀ Ògùn ti yan gíwá tuntun ẹ̀kẹfà irú rẹ̀, ìyẹn ọ̀jọ̀gbọ́n Samuel Ọládípọ̀. Òun sì ni gíwá àkọ́kọ́ ilé ẹ̀kọ́ náà láti ìgbà tó ti di ìjọba àpapọ̀, tó sì jẹ́ gíwá kẹta ilé ẹ̀kọ́ náà. Ayẹyẹ alárinrin yìí ló wáyé ní gbọ̀ngàn TETFund tó wà ní ilé ẹ̀kọ́ náà, èyí tó ṣàkójọ àwọn gíwá ilé ẹ̀kọ́ náà tẹ́lẹ̀ rí, àwọn ọmọ ìgbìmọ̀ olùṣàkóso ilé ẹ̀kọ́ náà, ní àwọn ọba aláyé, àwọn oníléeṣẹ́ ńláńlá, àwọn akẹ́kọ̀ọ́ jáde, àwọn òṣìṣẹ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà pẹ̀lú àwọn jàǹkànjàǹkàn mìíràn. Nígbà tó ń darí ayẹyẹ ìbúra fún gíwá tuntun náà, igbákejì bàbá ìsàlẹ̀ ilé ẹ̀kọ́ náà, ọ̀jọ̀gbọ́n Ramoni Bello, gbé ìwé àṣẹ ìṣàkóso àti ọ̀pá àṣẹ fún gíwá tuntun náà, èyí tó fìdí ọ̀jọ̀gbọ́n Samuel Ọládípọ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí gíwá kẹfà ilé ẹ̀kọ́ gíga náà. Nínú ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀, ọ̀jọ̀gbọ́n Ọládípọ̀ jẹ́jẹ́ láti jẹ́ olódodo, ẹni tó ń kó àkọyawọ́ àti adarí tí yóò mú ìran àti èròǹgbà àwọn tó dá ilé ẹ̀kọ́ náà sílẹ̀ wá sí ìmúṣẹ. Ó tọ́ka sí ètò ìṣúná tó múnádóko, ayọ̀ àyípadà sí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé, ètò ẹ̀kọ́ tó yanrantí àti iṣẹ́ ìwádìí tó pegede, ìtọ́jú àwọn òṣìṣẹ́ àti àyíká tó súnmọ́ gẹ́gẹ́ bí ohun tí ìṣàkóso rẹ̀ yóò mú lọ́kùnkúndùn. Ìyàwó àti ọmọbìnrin gíwá náà àti àwọn mìíràn ṣàpèjúwe gíwá tuntun náà gẹ́gẹ́ bí oníwà tútù bí àdàbà, ẹni tó ní ìwà ìkóra ẹni ní ìjánu àti ẹni tó ní ìran rere. Wọ́n fi ìgbàgbọ́ wọn hàn nínú ètò ìdarí rẹ̀. Wọ́n rọ̀ láti rí pé ìrẹ́pọ̀ wà láàárín àwọn òṣìṣẹ́ tó jẹ́ olùkọ́ni àti àwọn tí kì í ṣe olùkọ́ni láti lè gbé ilé ẹ̀kọ́ gíga náà débi gíga. Ààrẹ títí mo sọ ẹsẹ ọmọ Ọlọ́run ni tí ó ń pẹ́ nísìnyí, dáàfọ̀ Ọlọ́run yóò máa tọ́ sọ́nà, tóun tíjọ́ ọmọ Ọlọ́run yóò máa tọ́ sọ́nà. Kí wọ́n túbọ̀ máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí wọ́n ń ṣe, àti pé ilé ẹ̀kọ́ yìí kí wọ́n gbìyànjú ibi tí àwọn tó ti ṣe dé tẹ́lẹ̀ kí wọ́n gbé sókè sí i, to the extent pé orúkọ wọn á lè jẹ́ àkọsílẹ̀ fún rere. Bákan náà ni àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga náà ṣètò orin àti ijó ìbílẹ̀ tó ṣàfihàn àṣà àjogúnbá orílẹ̀-èdè yìí. Gíwá tuntun náà sì gba ẹ̀bùn láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Fatima Hassan ló ń jábọ̀ ìròyìn.